torí Taju le Adabi a máa lọ kírun gbogbo òun rẹ̀ àyílà àsùbá alásàrì magari ìsáyì Mecca ní tíkì ní wọ́n jẹ́ wọ́n máa pè é ní àfáàrà Mecca làwọn kan máa ń wò pé sọ pọ́sibù ń tàn dáwò yìí ó dà pé eléyìí kan míì tí ò sí nílẹ̀ lọ́fẹ́ gbédé ọ̀tí àwọn àfa kéta dé àfa wa jáde àfa lòun lọ bẹ́ẹ̀ ni mọ́mì ni jẹ́ ń gbádùn wá sí òun. Mecca ò jìnnà tó yìí wù. Kẹ́yìn ọmọ lọ Mecca kọ́ máa lọ kírun ìbẹ̀rẹ̀ sẹ́nu lé àwọn ẹ̀rí ọlọ́run ni yóò mí nìkan tí wá di ọ̀gá wàlí. Rárá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a bá ń ti sẹ́ tọ́rẹ́ ni fi ẹsẹ̀ rẹ lé náà láti máa lọ kírun wákàtí Mecca bọ́ bá rí òríjìnà àkọ́ ìkùdà níwárí ìyàtọ̀ fún dandan bí táwọn ọmọ kéwú kó ká. Original akaikul anwar tó bá rí gbogbo èyí ni wọ́n yanjú fún ọ kékọ́ máa lọ kírun Mecca àwọn ibi tó ju Mecca lọ àwọn ẹni ọlọ́run lọ tó bá fẹ́ lọ sí alamni arwa ibi tí gbogbo àwọn ẹ̀mí àwọn wàlí ọlọ́run tí wọ́n ti pàdé ìpàdé méjì ni.